Mr. Hafiz. Ẹ káalẹ́. Ẹ káalẹ́, ẹni kí ni mò ń ṣe nílùú onílùú? Yes, bẹ́ẹ̀ ni. Jókòó sílẹ̀ bàbá ẹ farabalẹ̀ Mr. Hafiz tó bá yẹ pé question náà ni mò ń ẹ ó dàn ẹ kí n dá yín lóhùn ẹ jẹ́ kí n dá yín reason tàbí sọ pé ẹ̀yin mùsùlùmí pé ẹ need láti lọ school ni tipẹ́tipẹ́ ni àwọn èèyàn ti máa ń travel. Ọ̀dẹ̀ ni ẹ́. Ẹ kí n dá yín lóhùn nísìnyí báyìí nísìnyí. MS. mi ò tí ì dárúkọ yín o ẹ ti ń bú mi o. Engineer lọ mò ń bọ̀ engineer. Engineer. Ẹ jẹ́ kí fún wọn lésì ọ̀rọ̀ wọn ẹjọ́ nísìnyí. Ó dá ẹ fún wọn lésì. Ẹ jẹ́ kí fún wọn lésì ọ̀rọ̀ wọn. Mr. Hafiz, ẹ̀yin Muslim náà lè ba ìlú jẹ́ o. Àwọn ọmọ ìṣẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ̀sìn yìí téèyàn ò bá jẹ́ illiterate kò lè ṣe because Muhammad fún ara ẹ̀ náà illiterate ni kò mọwọ́ ọ̀tún kò lè fi dí ìgò kọ́ ó ṣe understand so máa gbé ń wọlé ní ancestor kò lè fi dí ìgò kọ́ ó so àwọn tó ń tẹ̀lé náà wọn ò brain wọn ò ṣiṣẹ́ ṣe understand nígbà tó ń bi mí pé kí ni mò ń ṣe nílùú onílùú. Professor nínú àwọn tó ń tẹ̀lé. Pé kí ni mò ń ṣe nílùú onílùú tó yẹ pé àtijọ́ ni àwọn èèyàn ti máa ń lọ sájò mo travel wá síbí yóò mean anything. Má lọ. Mo travel wá síbí kò mean anything. Tipẹ́tipẹ́ làwọn èèyàn ti ń travel but torí pé àìkàwé àìjáde yín kò jẹ́ kẹ́ ẹ lè mọ̀ yí pé kẹ́ ẹ lè mọ̀ nǹkan táyé ń sọ ìlú tí mo wà yìí àwọn tó ń jẹ́ pé ìlú wọn dá tó jẹ́ Canadian citizen wọ́n wà nílùú yìí tí ìlú wọn dẹ̀ dá so kò mean anything so ẹ try kẹ́ máa lo sense yín tẹ́ bá ti wà ní àwùjọ àwọn ọ̀jọ̀gbọ́n ẹ sì ní àwùjọ inú mosque tó wá pé inú mosque ń sìn tó jẹ́ àpéjọpọ̀ àwọn òmùgọ̀ ẹ mọ̀ àpéjọpọ̀ àwọn òmùgọ̀ òun ni ìmọ̀ọ́mù kan lè dúró síta tó bá ní nígbà tí bàbá kíní kan fẹ́ gbàwẹ̀ Shehu Blala tó fẹ́ gbàwẹ̀ ní àwọn eku búrẹ́dì tó fẹ́ jẹ àwọn eku ti gbé báwọn eku ṣe kíní yẹn wá bọ́ sí àpò òbínú bàbá wa ní ẹ lọ pe baálé àwọn eku wá fún mi wọ́n wá lọ pe baálé àwọn eku ẹ mọ̀ àpéjọpọ̀ ní ibi tán wà yẹn àpéjọpọ̀ àwọn wèrè ní àwọn òmùgọ̀ ènìyàn bóyá ń sọ gbọ́rọ̀ yẹn wọ́n kàn máa wò náà ni. Báwo làwọn èèyàn ṣe àwọn èèyàn ẹ̀ṣẹ̀ mí ìṣẹ̀jọ àwọn èèyàn kan máa wò náà nítorí gbogbo àwọn mùsùlùmí pátá láti olórí wọn délẹ̀ they are all daft brain wọn ò ṣiṣẹ́ gbogbo kan máa wá láwápà ó kàn lọ pé baálé àwọn eku wá ní bàbá wọ́n jẹ búrẹ́dì tó fẹ́ fi gbàwẹ̀ ẹ jẹ́ kí n lọ pé àwọn eku tó kù wá ó dẹ̀ lọ kó àwọn eku yẹn ó dẹ̀ kó ogun wọn wá ó dẹ̀ ń fi imú wọn romú lẹ́nu kankan èyí tó jẹ búrẹ́dì inú wọn pé iná sókè ní ó ní ẹ dákun àmì wọn ó máa bọ́ sápò bínú bàbá èmi ni mo jẹ búrẹ́dì iye ṣé wẹ̀ má bínú Allahu Akbar bó ṣe máa ṣe nìyẹn they are so daft mùsùlùmí ẹ wo ìwọ tí Ọlọ́run bá ti kó yọ tó bá ti kúrò ní ẹ̀sìn Islam kó máa dúpẹ́ torí pé oore ńlá ni Olódùmarè ṣe fún ẹ kó máa dúpẹ́ torí àwọn tó jẹ́ àwọn mùsùlùmí yẹn olórí burúkú ni wọ́n brain wọn ẹ jẹ́ kí n wò náà mo fẹ́ wo nǹkan tí ò lọ́pọlọ ẹ̀fọn ó gbọ́n ju àwọn mùsùlùmí yẹn lọ ẹ̀fọn gbọ́n jù wọn lọ ẹ̀yin náà wo àgbàlagbà ó wá síbi wá ń béèrè ìbéèrè àpòdà àjẹmọ́ àròyìn gidi tí ó ní nǹkan gidi kan sọ ni ó tan máìkì ni ẹ bá tan máìkì tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ tó mọ́pọlọ wá wọ́n máa larí yín mọ́kàbà a ò wá ṣeré ń bì èèyàn kan ní ẹni yẹn mo ti gbé sókè bọ́ ẹni yẹn ti bọ́lẹ̀ mi mọ ibi tẹ́ni yẹn wà ẹni yẹn ní gbogbo nǹkan tí mò ń sọ yìí pé irọ́ ni mò ń pa pé but mo wá ní kó máa bọ̀ online mo gbé só ní òun ò fẹ́ kó jẹ́ online òun fẹ́ ká pàdé nìbàdàn so mo wá ní kó wá sókè mo ti gbé sókè ó dẹ̀ ò ti drop tẹ́ bá wà ń bẹ̀ send request padà pé àwọn èèyàn wà ń bì tó wà nìbàdàn so a máa link yín papọ̀ máwọn tó wà nìbàdàn ẹ wá jọ discuss so torí ẹ̀ mo ṣe ni ẹni yẹn sìn ó ti bọ́lẹ̀ bọ̀ mò ń wò sàlẹ̀ ó lè ti drop message fún mi sìn báyìí máa try láti tún check message mi mo wò sàlẹ̀ bí ó ti drop. ó wá bí tó àti yín àti jà ni. Yes sir. Akí gbogbo lé o bàbá wa mi ẹ̀sẹ̀ kò ní sá akí gbogbo ìyá mi ancestor akó ìwọ ọmọ sùn àwọn ọlọ so comment section everybody akó ètò Mr. Hafiz
Ẹ kálẹ́. Jerry, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín sà. Ṣé ń gbọ́ mi sà? Ṣé ń gbọ́? Mo ní mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ni sà. Mo ń gbọ́ yín sà. Nígbà tí MS tó ń sọ̀rọ̀, Ok. mo wá rí pé kọ́mẹ́ǹtì sí ìsàlẹ̀ wípé ọ̀dẹ̀ ní ẹ̀. Yes sir. Ṣé rí àkọ́kọ́ náà ni pé kémi àti yẹn ká jọ fi experiment example tí MS mú wá yẹn dé àáfàá kan dúró láàrin èrò láwọn èèyàn tó pọ̀. Ok. Ó dẹ̀ lè bóòdì sọ fáwọn èèyàn wípé ṣéwù tòun ó fẹ́ gbààwẹ̀ eku dẹ̀ gbé búrẹ́dì wọ́n dẹ̀ pe gbogbo eku jọ nínú ọpọlọ tí yín kílẹ̀ gangan rí sí. Tí mo rí sí. Ẹni tó bá sọ bẹ́ẹ̀ yẹn, tó bá sọ nǹkan tó sọ yẹn, ẹni yóò lágbàǹlé kò dẹ̀ lẹ́kọ̀ọ́ lé. Torí tó bá lè sọ ẹni tó mo ń bọ̀ ẹ gbọ́ nǹkan tá à ń sọ fún yín. Ókè àgbàlagbà ló mo ń bọ̀ ẹrísù ọ̀rọ̀ eku àti búrẹ́dì yẹn ọ̀rọ̀ àgbà ni àbí. Ibà ọmọ Yorùbá ni. Òun náà mo sọ sẹ́ mo ní ọ̀rọ̀ eku àti búrẹ́dì yẹn tí ṣéwù kan sọ yẹn sẹ́ ọ̀rọ̀ àgbà ni tó yẹ kéèyàn ó fi kọ́gbọ́n. Torí tán máa fi ń kanra wọn tán máa ní kinní kan jọ òun là á fi wé wọn. A ní èèyàn kan toró jàfa o àgbàdá ó wá dúró láàrin àwọn èèyàn oníṣẹ́wù tó ń pé àwọn gbà tán fẹ́ gbà àwẹ̀ eku gbé búrẹ́dì wọ́n dẹ̀ pé gbogbo eku jọ. Mo á ní ìtàn tẹ́ni yẹn sọ yẹn pé ṣéwù òun ó pe gbogbo eku jọ láàrin àwọn ènìyàn tó rọpòlọ àkọ́kọ́ ojú kí ló fi ń wo àwọn ènìyàn tó ń bá sọ̀rọ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ẹni yẹn gangan fún rẹ̀ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kí lẹ rí sí fúnra ara yín Mr. Afeez. Shetland. Hello? Ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín ò jìnnà kí lẹ rí sí kádé lè tètè continue program. Tó bá jẹ́ pé ó bẹ tí mo lọ́dọ̀ yín ẹ̀kan sọ pé ó wà òkè so kádé continue. Mo ti gbọ́ kí n sọ pé ó wà òkè. Ẹ̀ ń gẹ̀ẹ́dẹ̀ ṣé ọmọ ọ̀dọ̀ àgbà lèmi náà. Ṣó tí ń yé yín? Ọmọ ọ̀dọ̀ àgbà. Ṣé ẹ̀jẹ̀ ń gbọ́ ni ẹ gbọ́ pé òkè òkè. Ṣé ẹ gbọ́ ńgbà tí màálù bá gbọ́ pé Muhammad ti kú ẹ gbọ́ yẹn náà. Ṣé rí ẹ jẹ́ ṣàlàyé kan fún yín àwọn nǹkan tí ò yé yín pọ̀. Ṣé rí wọ́n ní ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní ìwà. Ṣó tí ń yé yín? Ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ìwà. Ìwà dá dúró ni ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà. Ṣó tí ń yé yín? Àṣà dá dúró ni. Islam ẹ̀ ń gẹ̀tẹ̀ òun ni ẹ̀sìn tó gbé àṣà Yorùbá lárugẹ jù. Kí lẹ rí? Ìjọba ló ti bá àṣà Yorùbá lárugẹ jọ. Ẹnjíníà ẹjọ yín mọ̀d ẹjọ ó yà ń gbọ́ yín. Ṣé ẹ ń gbọ́ mi? À ń gbọ́ yín. Islam òun ló gbé àṣà Yorùbá lárugẹ jù ní gbogbo ẹ̀sìn. Lọ́nà wo sà? Ẹ̀jẹ̀ tá a mọ̀ ní ilé ayé yìí o Islam ni yóò dáa fún yín. Ṣé rí téèyàn bá jẹ́ ọmọ Yorùbá téèyàn bá kọ ìlà ẹ pé àṣà nílẹ̀ ní ìlà wa tá a máa ń kọ pé eléyìí ojúlówó ọmọ Yorùbá ni tó sì ń yé yín ẹ̀gẹ́ tẹ̀ kò sí tó bá lọ sí Saudi ò lè dìpọ́ọ̀tì ẹ̀ láyé pé torí pé ó jọ ọmọ Yorùbá alákọ̀ọ́kọ́ nìyẹn. Then ẹ wo aṣọ tá à ń wọ̀ nílẹ̀ Yorùbá wa ẹ ṣe sùúrù ẹ wo aṣọ tá à ń wọ̀ nílẹ̀ Yorùbá wa ẹ̀gẹ́ tẹ̀ aṣọ tá à ń wọ̀ nílẹ̀ Yorùbá wa yẹn aṣọ yẹn bá ẹ̀sìn Islam mu tó ti ní kò sẹ́ni tó máa wá aṣọ ilẹ̀ Yorùbá wa mi tí wọ́n á sọ pé ó fi kírun kò wọrun tó ti yé yín. ẹ gbọ́ Yorùbá mi ẹ gbá láti orí ẹ kí n farabalẹ̀ that is only major problem. Ṣé mo dárúkọ láwàní nísì àṣé láwàní yẹn àṣà ilẹ̀ Yorùbá ni. Tá a bá wo agbádá nílẹ̀ Yorùbá tá a dé fìlà kẹ̀m̀bẹ̀ ẹ̀ńgẹ̀tẹ̀ àwa lè fi jọ́sìn fọlọ́mù nǹkan tó ló ń gbà níbi ìdìde fún ẹ̀ńgẹ̀tì ni wípé àwọn ẹbọ tá à ń ṣe nílẹ̀ Yorùbá wa Yorùbá là ní ẹ̀sìn náà ní ẹ ṣe sùúrù ní ẹ fẹ́ bẹ̀rẹ̀ program ní sí ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí n land ẹ fẹ́ bẹ̀rẹ̀ program ní sí ẹ ń sọ pé àbọ̀rúbọ̀ yìí ẹ fẹ́ bẹ̀rẹ̀ program ní sí ẹ ń sọ ẹ tó bá fẹ́ kíyàn ẹ sọ pé àbọ̀rúbọ̀ yìí ẹ ń gẹ̀tẹ̀ ṣé ẹ pa àwọn ẹlẹ́bọ ló máa ń sọ ẹ sọ pé ẹ káalẹ́ o
ẹ káàárọ̀ o ẹ sàlámà káàsán o lẹ́kùn náà ìkáàárọ̀ sàlámà ní lẹ́kùn èdè náà ọmọ àwọn Yorùbá ẹlẹ́bọ ló ń ṣe sàlámà lẹ́kùn sàlámà lẹ́kùn náà ṣe rí ti wà sàlámà lẹ́kùn àwọn ẹlẹ́bọ ló ń ṣe kánẹ́bì tó dé. a ló ń sọ fún yín pé àwọn ẹlẹ́bọ ló ń ṣe kánẹ́bì tó dé ẹ sọ fún mi ó yá ó dá ẹgbẹ́ ẹnì Islam sólẹ̀ kánẹ́bì tó dé ẹnì sólẹ̀ Islam tí ti wà kánẹ́bì tó dé ànábì ló ṣe mú bọ́ ṣe ẹ máa ṣe máa sùúrù kíra wọn wá ni mò ń wọ́n sọ̀rọ̀ ti ń yìí kíra Islam wọn ti nílùú Mọ́kà kán tó bí bàbá ànábì wọ́n ẹ̀ kánẹ́bì màgbà tó dé mí tó ti yé yín kí lẹ wí. Allah ti wà kánẹ́bì tó dé Allah ti ń bẹ ẹ̀ ń gẹ̀tẹ̀ kì í ṣe kánẹ́bì ló mú Allah wá tó ti yé Allah ti wà ẹ ẹ̀ ń fà gẹ̀ kánẹ́bì lálẹ̀ tó dé ẹ máa gbọ́ náà ṣe rí àbọrúbọyè kíkí ẹlẹ́bọ ni sàlámà lẹ́kùn náà kíkí ẹlẹ́bọ lòun náà. ẹlẹ́bọ ni wọ́n ìtẹ́ bí máa kí àbọ̀rúbọyè ń bí àbọ̀rúbọyè ní nǹkan tẹ́ ẹ sàlámà gbọ́dọ̀ lẹ́kùn náà ṣẹ́ kí ni túmọ̀ ẹ̀ kíkí ẹlẹ́bọ lòun náà. kíkí sàlámà lẹ́kùn èdè lárúbáwá ni sàlámà lẹ́kùn àlàáfíà ọlọ́run kó máa àwọn bá yín ẹlẹ́bọ ní ni sàlámà wọ́n lẹ́kùn àwọn ẹlẹ́bọ tó ti náà yé lò ó. ní Yorùbá ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí yín nìyẹn ẹ̀ ń gẹ̀tẹ̀ àbọ̀rúbọyè yẹn ẹ yọ kúrò ìpè ẹ̀yẹ ẹlẹ́bọ ló máa ń lo àbọ̀rúbọyè kí ló káàsán jẹ́ káàárọ̀ lẹ́bọ ẹ̀ǹkẹ́ kí ló jẹ́ káàlẹ́ lẹ́bọ Mr. Azeez àwọn tó ẹ máa ń ṣàlàyé kí ló jẹ́ lẹ́bọ. ó máa dáa fún yín ẹ̀ ń gẹ̀tẹ̀ ẹlẹ́bọ ẹ̀ ń gẹ̀tẹ̀ ẹni tó ń pa nǹkan míì mọ́ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo náà ní sí ẹ̀ ń gẹ̀tẹ̀ Ọ̀ṣun Òṣogbo tí wọ́n ń ṣe yẹn ẹbọ ni nínú Islam okay tó yẹn Ògún tí wọ́n ń kójọ yẹn tí wọ́n ń ta epo sórí yẹn tó ti ẹni yẹn tó pé ń kìíní pa yìí nǹkan míì ẹ máa gbọ́ ẹni tó ń pa nǹkan míì mọ́ ọlọ́run Ọlọ́run ẹjọ́ ẹ má bínú ẹni sùúrù